Má ṣubú o. Ibi tí mò ń bọ̀ rèé. God have mercy upon us. Ẹ ká sọ o. And so actually mo ń drive kọjá ní around that street. So mo rí guy yìí tó ti ń ṣe báyìí mo pé dóòrò ìṣòro ṣe náà bọ̀ kí n help ẹ̀ wípé kó má lọ ṣubú sínú igbó. Ó wá ní ọ̀dọ̀ yín ni òun bọ̀ tọ̀ ti wá sọ́dọ̀ ẹ̀ so kẹ́ ẹ take care ṣe gbọ́. Ṣé ọ̀gá ẹgbẹ́ kejì ìyẹn wọ́n bẹ́ẹ̀ ẹ ṣe máa fi yìí stress. Àwo ó dẹ̀ pé mo ti bẹnu kọ́ o. Èjì wo bí lóní ọ̀rọ̀ pọ̀ ọ̀fẹ́ nu kọ́kọ́ gbogbo ara báyìí lọ fi kọ́. Tí wọ́n máa ń gbé sí sórí rẹ̀ dànù. Ṣé o gbádùn? Kí ló bá kàkiri kí ló jọ ní kọ́ mọ̀ wá bí kí ni ọ̀rọ̀ pé mo fẹ́ ṣe kí ni ìrọ̀lá àdìsí báyìí dìsí ìrànlọ́wọ́ lọ́rọ̀ pé mi lè ṣe fún ọ. Tọ́wọ́ ní kọ́ mọ̀ mú ọ̀bọ̀n bí. Ọ̀dọ̀ yín náà mo lè wà kò síbi kankan tí wọ́n lè mú mi lọ. Òbí tó fẹ́ gbọ́ èmi èèwò dìde sọrí tó bá fi lè mú ìwọ inú ilé lọ báyìí ìwúrọ̀ bá ọ tàmọ́ tó o bá fẹ́ wàhálà. Gbọ́dọ̀ ẹ wo gógó nílẹ̀kùnlẹ̀ tìkẹ́ tínú lé ibi dẹ́ ti bá mi rè é lọ sí kankan. Àjàgbé mọ̀ báyà ni mo gbé máa wo dìde ìta ní dìde ni. Sẹ́yìn ọ̀ tí lọ. Kò síbi tí mo lè lọ. It is finished.